tá a bá lè rẹ́kọ̀dì aṣọ fún ẹ nínú àwọn tó wá jọ lọ́wọ́ jẹ́ Christian ó wá ń ní oríṣiríṣi nǹkan yẹn tó jẹ́ nǹkan ṣáda àwọn eléyìí iṣẹ́ tẹ̀ gbà nìyẹn a mà jáde a ṣèwádìí ṣé lóòótọ́ ni ohun tí wọ́n ń sọ ṣé lóòótọ́ ni nǹkan tí wọ́n ń sọ ṣáìsọ ọ̀rọ̀ kọ́ àbá àìsọ ọ̀rọ̀ ni ṣé n tó kú yìí lóòótọ́ sọmọ Ìlọrin ni ṣáàfáà ni sọmọdé ni ṣé fádọ́kì gbòkú àbí fádọ́kì ògbòkú tó kú lóòótọ́ àbó sùn àbó dákú àbó pirọ́rọ́ tó sùn ní àfáà mọ́jú tó sùn ní babaláwo mọ́jú lóòótọ́ gbogbo ìwádìí yìí la ṣe àbí ṣáàfáà lòun gẹ́gẹ́ lóòótọ́ iṣẹ́ tiwa táwa ń ṣe kò gba bàbá sọ́dọ̀ Olúgbìlé mo kí yín Àrẹ̀mú Olúwadámiláre mo kí yín tí Àmúdá mo kí yín Sulaiman Tijani mo kí yín gbogbo ẹni tẹ̀yìn darapọ̀ bá wa ṣíẹ̀ prógámù yìí bá wa ṣíẹ̀ gbogbo pátá mo kí bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń ṣíẹ̀ yẹn ẹ máa bá wa comment ìwọ tó bá dẹ̀ tó fẹ́ wo náà lọ sí Kashmon Media lórí Facebook Kashmon Media lórí Facebook ẹ bá mi prepare àwọn voice yẹn sílẹ̀ ohun tí a ṣe ni ohun tí àwa kàn fẹ́ sọ kékeré ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run èmi máa sọ pé lọ́gbọ̀n ọmọdé tèmi nǹkan méjì sí méjì àtààbọ̀ ni mo mọ̀ pé ó yára láti dá ogun sílẹ̀ òun náà ní ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì ní ẹlẹ́yàmẹ̀yà kékeré ibẹ̀ òun náà nàró bọ́ọ̀lù lè dogun sílẹ̀ o Chelsea máa yù wọ́n ti gún àwọn pa o torí nǹkan tí wọ́n gba weekly allowance lé lórí òun náà lè dogun lẹ̀ ṣùgbọ́n ìran Yorùbá ìran kan tó rẹwà ìran kan tó dání àwọn Lárúbáwá wọ́n máa ń jà wọ́n máa ń dá ogun sílẹ̀ tó yẹ pé olóńgbò àtajá ara wọn bára wọn jà nǹkan solóńgbò nǹkan sajá wọ́n dẹ̀ dogun sílẹ̀ ìyẹn làwọn Lárúbáwá ẹ̀rín àtẹ̀rín wọ́n ń jà Lárúbáwá lè torí ẹ̀ dogun sílẹ̀ àgbọ̀ yẹn nínú ìtàn Yorùbá nínú ẹ̀yà tó pé ní Yorùbá ń bẹ nínú ẹ̀yà tó pé mi á máa sọ ajẹ́ mùsùlùmí ìyẹn ò ní ká ta ẹ̀yà wa ní lọ́pọ̀ nígbàǹjo fún ẹni bá yé lọ́wọ́ 90% àwọn tó jẹ́ èèyàn láyé lọ́wọ́ orúkọ tí wọ́n ń jẹ́ orúkọ ìpìlẹ̀ ló gbé wọn dé yẹn ṣé Dangote jẹ́ orúkọ Lárúbáwá àbójókò òyìnbó dáńtà tábàbà rẹ̀ ń kọ́ ẹ wo àwọn orúkọ èèyàn bẹ́ẹ̀ Ṣawólọ́wọ̀ jẹ́ orúkọ Lárúbáwá ni ọkọ Yorùbá ni Abíọ́lá Aníkúlápó Fẹlá Aníkúlá ẹ lọ wo àwọn orúkọ bẹ́ẹ̀ ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ orúkọ Yorùbá ló bí wọn débẹ̀ Fáṣọlá àwọn òwà nítorí ẹ̀ka ṣàbòsí gẹ́gẹ́ bí iṣẹ́ tá a gbé lọ́wọ́ mo fẹ́ play àwọn ìwádìí kan fún wa ẹ jọ̀ọ́ mo ti pe àwa tó yẹ ká pè àwa mùsùlùmí àwọn oníṣẹ̀ṣe táwa ní tí ò yé ọ̀pọ̀ oníṣẹ̀ṣe náà lọ́wọ́ yóò yé gẹ́gẹ́ bí iṣẹ́ táwa gbà lórí ètò yìí kódà ní iléeṣẹ́ wa ń bí àbí àáfà tó ṣe fúgàmù lórí iṣẹ́ wa ń bí tó ní bàbá àáfà lọ́rin kú sọ́dọ̀ bàbá nínú iléeṣẹ́ wa yìí náà ni ẹ̀dẹ̀ má gbàgbé mo máa ń sọ pé ètò aráàlú yàtọ̀ sí gbogbo ètò yòókù lè lọ bí kọ́ọ̀rẹ́ aráàlú ṣèwádìí káwọn sọ pé ibi làwọn fẹ́ lọ àyíbẹ̀kọ́ Àdìgún ó ṣe rí gan-an tá a jáde nípa ibi tí gbogbo wọn lọ báyìí no ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ tó àwọn lè ka níwùsì àwọn lè kà ṣùgbọ́n àwọn ò gbọ́dọ̀ ká àwa ń láti mójú ajé kò ní sàn ìyẹn ló dífá fún gbèsè tá a gbé lọ sọ́dọ̀ bàbá Awolérè tíṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí ọ̀dọ̀ wọn
tá a lè pé ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn ó mọ ìdí tí mo fi sọ pé tá a lè pé ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sọ́dọ̀ wọn tí mi sọ pé ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí ọ̀dọ̀ wọn ọ̀tọ̀ ni tá a lè pé ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sọ́dọ̀ wọn ọ̀tọ̀ ni a lè sọ pé ó ṣẹlẹ̀ sí ọ̀dọ̀ wọn. ẹnjìnìá wa Bambos ó yá ẹ kọ́ bá mi gbé sókè náà ká mú láti ibẹ̀ yẹn kí ara lé kí wọ́n máa gbẹ́ wa ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó yá. ẹ bá ń gbé máìkì sílẹ̀ ẹ ládùn kí ni ẹ káwọn tó wà lé kọ́ wà lè gbọ́. bí a ṣe ń gbọ́ awuyewuye tó ń lọ lọ́tún tó ń lọ lọ́sì òun sì yẹ kí a máa wádìí ohun gbogbo dájú. lẹ́sọ̀rọ̀ sí de àti precious. ti ṣe òdodo mú. ta ló ń wo ìbẹ̀mọ̀ yíbo yìí who is possible. Saturday. tó wà láàrin tó ń ṣe ojú tó ń ṣe half face báyìí. wọ́n ti lọ wo àwọn ọ̀dọ́ tí lọ tí wọ́n gbẹ̀ṣẹ̀ wọn. Okay, you are the one. Ọmọ anábà àbí. Akwa Ibom òun yó. Anábà ọkà Bauchi Benue. Okay. How are you? Náà nílé bàbá ẹ̀ ọmọ ọba ọgbọ̀n ọ̀rọ̀ ni. Ó lè jẹ́ wá sí ìgbà yìí pé sọ̀rọ̀ 20 years láti múra wa. Láti jọ múra pẹ̀lú àwọn ẹbí wọn láti jọ ọdẹ bí bá ń ṣe nǹkan wọn fún náà ṣe nǹkan. Ṣé lọ́sọ̀ yìí máa jọ ìbá yìí? Tó bàtọ́ wá dé lóòjọ́ Sátọ̀dé yẹn àbúrò mọ́mí rẹ̀ tí ò gbádùn so ó sápẹ̀lẹ̀ fún wọn lọ́dọ̀ bàbá pé báwo lára wọn ṣe yá nǹkan kan wọ́n lè sápẹ̀lẹ̀ yẹn fún wọn. So Masali Kaoribaya Kasaida Yagaba gbọ́rọ̀ àṣẹ látẹnu mi ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kò jó dànù orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò bàbá orí òkè àṣẹ àtagbára látòrí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ̀ǹkú area Olódó garage nílùú Ìbàdàn Masadali kapa gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni tó Olúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù dádì àti mọ́mì jọ mo bẹ̀ ọ́ ó lè ti gbàdúrà lóòótọ́ ó lè ti gbààwẹ̀ lóòótọ́ ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe oh my God tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlíkàbà Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí Masadali kaparibaya kasaidaya ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ti rí kí ló ń tó o ti ń dààmú káàkiri ṣọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wòmísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ àjọ gbàdúrà papọ̀ jẹ́ àjọ wá ojú Olúwa kí ni orísun ogun tó ń jà ọ́ gan wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ jẹ́ n sọ́nà fún ọ tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ ìwọ náà jájọ gbàdúrà lé lórí
tó wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Wòmísà, tó o bá pe wòlíì ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé. Wòmísà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ gbàdúrà má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó o ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Lọ fún màmá ẹ lẹ́sìn pé wọ́n lè ṣe ètùtù so alọ́dà. Àwọn gbà program mi láì fún sí. Mo wá délé àárọ̀ sátọ̀dé wọ́n fún mi ní kókó wá fún bàbá pé Aba fit babaláwo fit paddock fit so cow wọ́n paddock ní fit around. ẹ̀mú bọ̀ wá tí ọ̀fẹ́ kò step ẹnu rẹ̀ tí ó fi lè bọ́ lọ rẹ̀ so tí ó fi kú. So bóyá ti kú náà tó fi ẹsẹ̀ náà ni wọ́n ti láti tẹ́kì ìgbésẹ̀ lórí ẹ̀. Wọ́n rẹ̀ pé àwọn ẹbí rẹ̀ ó wá, àwọn àbúrò rẹ̀ ó wá, àwọn àbúrò mọ́mì rẹ̀ ó wá, gbogbo àwọn tí wọ́n jẹ́ ilé ẹ̀ ó wá. So wọ́n rẹ̀ lọ gbé mọ́tò rẹ̀ á ní ìtẹ́ ibi tí ó sùn sí lọ́jọ́ ọjọ́ yẹn kó tó máa bọ̀ wá sí ìgbà. Wọ́n gbé mọ́tò rẹ̀ wá, àjọ gbé ìwé gangan tí mo sọ̀rọ̀ yìí, àjọ gbé òkú sínú mọ́tò rẹ̀ tá a fi gbé lọ sí paddock. So bàtà dé paddock, so wọ́n àpéjọ wọn bá àwọn ẹgbẹ́ rẹ̀ ní wọ́n bá àwọn káwọn ẹ̀bámu kú di ọjọ́ kejì pé káwọn jẹ kọ́kọ́ fi sẹ́tù kí àwọn fi lè ṣe bẹ́ẹ̀ ni àjọ gbẹ́dẹ̀ bẹ́ẹ̀ ni àjọ gbẹ́dẹ̀ bẹ́ẹ̀ ni so ìgbà tá a sì débẹ̀ àwọn paddock ló wọ́n gba 20,000 pé ká má jù ju aago mẹ́wàá lọ láàárọ̀ tá a fi wá gbé tó bá tún ti lé sí aago mẹ́wàá o á tún sanwó mi so àwọn ẹgbẹ́ rẹ̀ lè ń pe àwọn ènìyàn rẹ̀ pé láti sẹ́ndì owó wọn ò sẹ́ndì owó èmi gangan àwọn agbábọ́lá tún padà san owó fún paddock lọ́jọ́ yẹn tó fún wa ní receipt wọ́n máa ń sọ fún wa ní receipt náà so a lọ gbé òkú àjọ gbé òkú wọnú mọ́ṣúárì báyìí ní ọjọ́ yẹn tá a fi wọ́ bẹ̀ kódà ọjọ́ yẹn la bá wọn tí wọ́n ní accident lọ́nà Ògbómọ̀ṣọ́ níbi tí wọ́n jóná mọ́ mọ́tò yìí àbá ogun ni wọ́n bẹ̀ àbí ẹ̀bámu rẹ̀ sí ibẹ̀ ìjọ yẹn so ní kálukú fi gbalé wa so àárín jù bẹ́ẹ̀ náà lọ bó sì dijọ́ kejì àwọn ẹbí òkú wọ́n lọ gbé òkú wọn wọ́n sì lọ wọ́n kọ́ gbé lọ lọ́rin nílọrin ló kọ́lé sí wọ́n kọ́ gbé lọ sí lọ́rin nínú ẹ́stéètì ló kọ́lé sí wọn ní àwọn onígbà tí wọ́n sin òkú sínú ẹ́stéètì ló ń gbé lọ bẹ̀rẹ̀ ní bàbá tí wọ́n lọ sin òkú rẹ̀ sí so àárín jù bẹ́ẹ̀ náà lọ so olódùmarè kò forí jì. nínú ọtí ẹsẹ ló túmọ̀ sí lórí ìṣe ọmọ Ìlọrin. kì í sọmọ Ìlọrin o Ìṣẹ́yìn nìyá rẹ̀ Ìṣẹ́yìn nìyá rẹ̀ ọ̀gbọ̀ọ̀rọ̀ nínú bàbá yìí so ó ṣe rí mi ọ̀sàwòdì lọ́rin ó sì tẹ̀fá tó ẹlẹ́ ó sì ń jáwé jágbó tí ń sóògùn tó ń dálé tó ń rẹ̀ ń dáhùn àlejò ló ń fún rẹ̀ so ó ṣe rí mi àdó àwọn gbà. bóyá ìwé olórí bàbá wa tó ń ṣe àwọn lẹ́gbẹ̀ẹ́ àgbóyé ẹni mọ̀rúfù yìí nínú kú yìí kìí ṣe àlejò wa níbí èyí ṣe àlejò ó lè tètè ọ̀dọ̀ wa kọjá ogún ọdún láì tètè wá bí ìyá ẹ̀ lọ́rẹ́ ti lọ́dọ̀ mi
nígbà ayé rẹ̀ ń ti rí ìyá lóṣù mẹ́fà lọ́dọ̀ ní kó tó di pé wá bẹ̀ ìyá ẹ̀ mọ́ ìyá ọ̀jẹ̀ yọ̀ mọ́ ènìyàn fi àmì ọ̀dá àwọn ọmọ yìí àwọn ọlọ́run ní má sàánú ẹnìkan tí bá wà yẹn yòówó ó sì dé nídàájí gọ́ọ̀nì ọlọ́run tí bá yẹ àwọn bó ṣe mọ́ mi ìyàwó àjí òun ọmọ lẹ́yìn báyìí kó tó kí òun ọ̀kan lọ sí ọ̀dọ̀ ẹni tí wọ́n ṣe òun láàánú kó tó di fọ́lọ́ fi ṣe òun àwọn ọ̀dọ́ yìí mo bá dìde mo bá ní ọmọ òun lẹ́yìn lọ́bẹ̀ ìgbìmọ̀ mi ó sì dúpẹ́ dúpẹ́ láti gbà ní ọ̀pọ̀lọpọ̀ wálé kìí sùn ọ̀dọ̀ wa o kìí sùn ọ̀dọ̀ wa rárá so nínú lọ́wọ́ àdé yìí ó ṣe dé gbára lọ́nà ìbísọ̀ wa olóhùn ní jáde lọ lọ́dọ̀ ìyá òun tó dé àbúrò ìyá òun lọ ìyá yẹn wá ní àlàáfíà ìyá yẹn rẹ sí pípé báwọn ṣe ọ̀pẹ̀lẹ̀ kò ṣe ọ̀pẹ̀lẹ̀ fún olóhùn lọ fún ìyá lé sí òun bọ̀ ní àárọ̀ ọ̀la àmọ́ wọn lọ lágbo náà mo tètè dé táàbù tó dé pẹ̀lú ọgbà rẹ̀ tó dùn sádìrí wọ́n yìí gbé àbúrò àrùn ìlú rí wọ́n yìí kó lọ́dọ̀ tó ẹni pé nọ́mbà rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ẹni pé nọ́mbà ẹ̀ tó bá dúró dé nígbà tí ó yà bí tó jókòó ní pálọ̀ náà àlejò lọ́dọ̀ mi àwọn fẹ́ rí ìwà wo ọ̀rẹ́ mi wọ́n ní ọ̀rẹ́ mi wọ́n tó ṣẹlẹ̀ ní mo bàtà ní ìdílé àkófẹ́ ilé bẹ́ẹ̀ nígbà tí ń ba balẹ̀ lọ lẹ́bi ṣubú sílẹ̀ yìí èyí bí wà lọ dé ní ajé ìgájọ́ sẹ́ni yìí ọ̀yà ti gbé mi ọlọ́dọ̀ àbúrò ìyá rẹ̀ tọ́rọ rẹ̀ nígbà tí ìdílé ìyá dìde ní sọ pé àkọ́kọ́ òun ọ̀fẹ́ kó mo kúrò ọ̀dà àwọn ọmọ náà wọ́n kọjá abẹ́rẹ́ nǹkan sí inú ọjà mọ̀ pé ń sọ́sí mi o báyà ní gbogbo ọmọ ìdí báwọn ṣe kiri tí àwọn ètùtù yìí abáwọn ṣe ní ìlọ̀pẹ̀ta báwọn ṣe láì pé báwọn ṣe ètùtù yẹn. Bàbá ǹjẹ́ ìyá tí a sọ ni wọ́n bẹ nílùú sẹ́yìn? Wọ́n wà nílùú sẹ́yìn. Tí a bá fẹ́ jí bàbá ìyá náà ṣáná fọlá àti nílùú sẹ́yìn. Wọ́n wà nílùú wà. Ọ̀dà olóògbé tí a ti tó 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 pọ̀sẹ̀. Ní gẹ́gẹ́ bí ẹ bá ti máìkì ọ̀hún yẹn gẹ́gẹ́ bí nǹkan tí mo béèrè ní ọwọ́ wọn ní ìsìn tí a gbọ́ yẹn mo béèrè lọ́wọ́ bàbá tí wọ́n jẹ́ bàbá oníṣẹ̀ṣe tí wọ́n jẹ́ sábàbí ọ̀rọ̀ yìí mo bi wọ́n pé ǹjẹ́ ẹni tó jẹ́ àbúrò ìyá ẹni yẹn ṣó ń bẹ wọ́n ní ń bẹ ní ìlú Ìṣẹ̀yìn gẹ́gẹ́ bí iṣẹ́ tí a gbà kò gbọ́dọ̀ sú wa kò sì gbọ́dọ̀ rẹ̀ wá nígbà tó jẹ́ pé a dúró nídùúró pé a fẹ́ máa tan òdodo a fẹ́ máa tan ìmọ́lẹ̀ sí nǹkan tó bá ṣókùnkùn sáwọn èèyàn ni bẹ́ẹ̀ ni so a ń láti gbéra a lọ sọ́dọ̀ ìyá yẹn náà so kò dẹ́ ṣe pé lórí ètò wa níbí ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ bá ti mọ ìkànnì dáadáa a ṣetán láti sọ nǹkan táwọn èèyàn fẹ́ gbọ́ lórí ètò yìí rárá ìkan tẹ́ ẹ fẹ́ gbọ́ yẹn ó súnmọ́ kẹ́ ẹ má gbọ́ lọ́dọ̀ wa ó possible gẹ́gẹ́ bí professionalism wa rédíò gbọ́dọ̀ dúró pé ohun táwọn èèyàn fẹ́ gbọ́ ló fẹ́ sọ fún wọn rárá rédíò gbọ́dọ̀ dúró pé ohun tó yẹ káwọn èèyàn gbọ́ tí wọn ò tí ì mọ̀ kí ló yẹ káwọn èèyàn mọ̀ làwa fẹ́ sọ fún wọn tábàdúró pé báyìí ní sẹ́yìn ṣe rí báyìí ní Nàìjíríà ṣe rí kájọ máa ti lọ àti jàǹbá àmọ́ náà kan tí a gbé rédíò kalẹ̀ fún táwọn yẹn bá ń sọ ọ̀kan táyé pé kí ni yóò rí bẹ́ẹ̀ tọ́lọ́run dẹ̀ fún wa láǹfààní láti ṣèwádìí tó bó súnmọ́ kó jẹ́ pé ẹni tó ń sọ yẹn náà òun náà ò láǹfààní àti ṣèwádìí ni tóun náà bá ṣèwádìí kò ní sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tí ẹ bá ń sọ̀rọ̀ kan ká má sọ pé nìyẹn bóyá ẹni ibú ni ó súnmọ́ kó má ń lára ayé àti ṣèwádìí wọn lóòótọ́ tó bá ráyè àti ṣèwádìí kò yẹ kó sọ̀rọ̀ o tàbí kó ṣèwádìí kó jẹ́ pé àwọn tí wọ́n ń sọ fún àwọn yúwàsí wíṣù ni àwọn náà ṣọ́rọ̀ mi yé nígbà tí mo kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yìí gbára mo fẹ́ sọ̀rọ̀ kékeré nígbà tí mo kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yìí gbára mo ní aago kan òru ni mo pè yẹn ká tó jáwọn ní ìṣẹ̀ṣe hello báyìí mo gbọ́ nǹkan báyìí ẹni lóhùn ò tí gbọ́ nílùú Ìṣẹ̀yìn náà
mo ní sẹ́yìn ni ẹni wá sọ pé òun á pè mí padà pé kí n jẹ́ kí òun pe èèyàn kan tó jẹ́ ní àwọn àgbà oníṣẹ̀ṣe nílùú Ìṣẹ́yìn. ẹni yẹn wá pé ni ẹ má gbàgbé pé mo ní aago kan òru ni ẹ má gbàgbé pé mo ní aago kan òru ni ṣùgbọ́n tẹ́ni yẹn pẹ́ nìyẹn bàbá yẹn ò pick wọ́n láti pè mí padà pé ẹni ò pick ní ó dà kó sí láburú ó dà èmi gẹ́gẹ́ fún wa mi ń gbéra mi wá òun ló fa àwọn ìwádìí tí a ṣe yìí. ẹja máa gbọ́ lọ ẹni tó sọ̀rọ̀ lálákọ̀ọ́kọ́ yẹn mápàdà yẹn náà rọ̀ yìí ẹni tó sọ̀rọ̀ lálákọ̀ọ́kọ́ yẹn ẹni yẹn wà nú àwọn tí wọ́n gbé olóògbé lọ sí Fadok ṣùgbọ́n bàbá tí wọ́n ń sọ̀rọ̀ yìí àwọn gangan ni Awólérè tí wọ́n jẹ́ bàbá ti dàgbà ṣe máa wọn lè gẹ́gẹ́ bí àṣà Yorùbá bọ́mọdé ṣáájú ẹni papòdà àgbàlagbò ní lọ síbi òkú àbí síbi ìtura gẹ́gẹ́ bí kọ́ṣọ́ ṣeun ṣòwò mo pa ni òwe ni gẹ́gẹ́ bí àwọn Yorùbá lówe ni mo pa gẹ́gẹ́ bí àṣà Yorùbá ẹnìyẹn wà níbẹ̀ ìgbà tí wọ́n lọ ẹ̀ẹ́dẹ̀gbọ́ àlàyé tẹ́nìyẹn ṣe ẹ jẹ́ kí bàbá fúnra wọn kí wọ́n máa sọ ọ̀rọ̀ lọ. tó sì tẹ́fà tó sì gbàdọ̀ ọmọ 50 years. kò lè délé ilé ìwé tí mo kọ́ sí lórí báwọn olóòwò yàgbé sí àwọn ọmọ kóhùn tó máa bọ̀ á sí ọ̀dọ̀ mi àwọn ìdílọ́lé ìjọsìn tó ní wọ́n ya ẹsẹ̀ tó gbé èkéde èkejì oṣù tó ní wàhálà wọn àwọn àlejò àwọn aládùúgbò wọn pé ẹnìkan ló ṣubú wọn lọ fẹ́ bá àwọn ìjọsìn wọn fẹ́ rí ní wọn bàlá àwọn ìfẹ́ wádọ̀ mí yàn yín ọ̀bẹ ẹnìkan ní rárá o lọ́dọ̀ àtàwọn òjì lọ́dọ̀ èmi tí wọ́n rán ẹ̀sìn ní gbọ̀dọ̀ lọ́yà ìyá ní kí ló ṣẹlẹ̀ mo ní ẹ̀rọ ṣẹlẹ̀ ẹ̀ǹdí ẹ̀rẹ́ sí mi bó ti ṣẹlẹ̀ yìí wọ́n yí èyẹ lé wa nígbà wọ́n yí èyẹ lé wa tọ́jú àbúrò rẹ̀ ẹni ẹ sọ pé àjọyọ̀ lé ó sì wù á báwa lè yí níṣẹ́ wọ́n gbọ́dọ̀ dà wọ́n ọ̀pọ̀lọpọ̀ ọba béèrè ló ọ̀pọ̀lọpọ̀ ẹni tó àwọn òtún ara rẹ̀ o ibi oṣù sílẹ̀ lẹ́ bá ní ilé ìwé wo àwọn wọn bá kọ́kọ́ wá wọ́n sì wọ́n ló pápá sí àmì àbúrò yẹn ó lè tẹ́ ilé ìdílé lọ́wọ́ àná wọ́n sì lóun ló gba òun tẹ́lẹ̀ ilé ìlú lọ gbé ọkọ̀ wa lórí òṣù tó wọ́n fi gbọ́dọ̀ tó wọ́n gbọ́kọ̀ lọ́wọ́ nígbà tó ń bọ̀ ọkọ̀ ní sí lọ́rin kì í ṣe ọmọ ọ̀lọ́rin ọmọ òṣèlú gédégbé ni ó ti ọgbọ̀n sí ní bàbá ẹ̀ kì í ṣe ọmọ ọ̀lọ́rin owó sàrúlẹ́dọ̀ Ìlọrin nù kì í ṣe ọmọ ọ̀lọ́rin rárá òun kì í kìlọrin rárá ó ní bí ó sọ̀rọ̀ sí ilé tó dé ìgbà abẹ́ òkú náà síwé bádọ́ọ̀dì tí wọ́n rí báwọn ẹ̀jẹ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀wọ̀ ẹ̀yìn ọkọ rẹ̀ níbẹ̀ ló gbé ifá rẹ̀ sí wọ́n á bá ń gbé ifá rẹ̀ àwọn bà àwọn mọ̀ pé ó ti tẹ́ máa babaláwo ni ó fi wà màlẹ́ ní ń bojú ni o kí làwọn ṣe lórí rẹ̀ ẹ̀ṣá lọ yìí ló fi màlẹ́ bojú kí ti ṣe lórí rẹ̀ wọ́n ṣe gbé òkú lọ ó tó di kí wọ́n gbà pé ọ̀gbọ̀n wọn padà gba àkú ní àwọn fi lọ síkúsí torí àwọn ọ̀rọ̀ yìí mọ̀ ọ̀rọ̀ síkúsí ilé rẹ̀ tọ́kọ́ sí ìwọ̀n ṣéètì dúdú ilé ìdípa ní èdè òde bẹ́ẹ̀ ní òun ní wá ní bàbá ti wá ní òkè síwáyé bọ́ọ̀nù ọ̀dọ̀ ilé àbúrò yẹ àwọn ọmọ tí ń sùn ní ọ̀dọ̀ àwárí ọjọ́ tá a fi mọ̀ òun akẹ́lẹ̀ ní òun ọ̀sẹ̀ lè sùn torí ó dùn rẹ̀ èmi ni àwọn lérí àtúnṣe àwọn ìṣẹ́ ẹ fún mi ní máìkì ń bẹ̀. bí ó ṣe jẹ́ ní ọ̀dọ̀ bàbá òun náà ni àkọ́kọ́ gbọ́ yìí a ti sọ fún wa pé níkànnì yìí pàápàá jùlọ lórí ètò yìí àwọn ò ní fi igbá kan bọ ìkan nínú mú ìmọ̀ sọ ní gbogbo ìgbà à ń dájọ́ lórí ètò yìí ṣùgbọ́n ohun tá a bá gbọ́ láì gbé wá fún yín ṣùgbọ́n lágbájá báyìí ẹ wo ọ̀rọ̀ ya Jídé
dèní yìí àti pè ní criminal suspect là ń pe ìyá Jídé tó lórúkọ tí ilé ẹjọ́ náà ń pè náà nìyẹn afurasí òun ni kò sí di ọ̀daràn. Bẹ́ẹ̀ náà ni gbogbo ètò tá a máa ń ṣe lórí ètò yìí tẹ́yìn ará alẹ́ náà lè jẹ́rìí sí. Mo fẹ́ clear àwọn ọ̀rọ̀ kan. Ṣé àwọn ọ̀rọ̀ kan wà tí ó lè dá, mo sọ pé àwọn kan tó lè dá jẹ́sì sílẹ̀ wọ́n pọ̀ gan, tó lè dájà sílẹ̀ bíi ọ̀rọ̀ ẹ̀sìn ẹlẹ́yàmẹ̀yà. Tẹ́ bá wá wo ọ̀rọ̀ yìí dáadáa ẹ rí pé ẹlẹ́yàmẹ̀yà ti wà ń bẹ̀. Tá a bá ṣọ́ra wọ́n tún ti fẹ́ ti ọ ẹlẹ́sìn mẹ̀sìn ti wà ń bẹ̀. Bóòlù ẹlẹ́sìn mẹ̀sìn ti wà ń bẹ̀. Níbi fáwọn tí gbogbo wa náà gbọ́ tó ń jà káàkiri yẹn táwọn blọ́gà ti gbé gan ni o. Pé ọmọ Ìlọrin kú sí ọ̀dọ̀ àáfàá Ìlọrin wọ́n ti sọ nìyẹn ń bẹ̀. Àáfàá Ìlọrin kú tọ́dọ̀ babaláwo nísẹ̀yìn bẹ́ẹ̀ kọ́ gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe. A sì play fídíò àbúrò ìyẹn olóògbé o. Kódà lọ́dọ̀ àwọn nílé àwọn ẹni yìí táwa dé nínú ìwádìí tá a ṣe oníṣẹ̀ṣe fẹ́ pọ̀ ń bẹ̀ ju mùsùlùmí lọ. Oníṣẹ̀ṣe pọ̀ ń bẹ̀ ju mùsùlùmí lọ nínú ìdílé wọn. Ara àwọn oníṣẹ̀ṣe ara wọn lóbìnrin ni o tí ò tún ṣọkùnrin. So ṣó wá súnmọ́ kẹ́niyẹn jẹ́ ọmọ Ìlọrin kó oníṣẹ̀ṣe dẹ́ pọ̀ ni ní òsò oníṣẹ̀ṣe ń lọrin má ṣe mí gbọ́ o. Èmi ò sí náà tó ń sọ yẹn o. Kò síbi tí ò sí o. Ó pọ̀ ju àwọn lọ ni. Mi sọ pé ìlú kan ò ní oníṣẹ̀ṣe, mi sọ pé ààyè gbà wọn ju àwọn lọ ni, mi sọ pé Ìṣẹ̀yìn ìṣẹ̀ṣe nìkan là ń ṣe. Ó yí àwọn ọ̀jọ̀gbọ́n tí mò ń bá tá à ń ṣàlàyé ọ̀rọ̀ fún. Wọ́n ní àáfàá Ìlọrin ni kódà nígbà tí wọ́n sọ bí ẹni pọ́mọdé ni ṣùgbọ́n gbà tá a débẹ̀ 50-something years ni wọ́n pè é kì í ṣọmọdé. Ẹni yìí dẹ̀ ti ń wá sọ́dọ̀ àwọn bàbá yìí láti bíi 17 years ní ti ń wá síbẹ̀. Ìyá ẹni yìí ni wọ́n ló gbalé sọ́dọ̀ bàbá Awólérè torí ó lè má clear bá a ṣe ń gbọ̀n yẹn. Ìyá ẹ̀ ló gbalé sọ́dọ̀ bàbá Awólérè fún oṣù 6 lẹ́ni yóò fi yọjú sọ́dọ̀ sí bàbá yẹn. Gẹ́gẹ́ bí nínú ìlú tó ń gbàlejò jù nínú ìlú tó ń gbàlejò tèmi rí wọn tó kóyàn mọ́ra Ìṣẹ̀yìn bẹ́ẹ̀ tàbí ká ló kí Ògùn lápapọ̀. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ wa tó bá lọ kàwé nílùú mi tó bá dé wọn mọ̀ pé àṣé ìlú bàbá àwọn ń gbìyànjú nípa ká kó àlejò mọ́ra. Àwọn tó lọ sí Kaduna ilé wọn lè jẹ́rìí sí orí màdúgbò rí dẹ̀ ni wọ́n lọ ni. So bàbá yẹn ló ń ṣe kò kárí ìyá yẹn nígbà tọmọ yẹn wá ṣe ọjọ́ tó wá pé kóhùn yẹn olóògbé là ń sọ tó ní kóhùn wá wo ìyá òun wọ́n ní alẹ́ gan ló dé. Ìyá wa fà á lápá pé èmi kọ́ ló kì í ẹni tó gbà mí sí láti jọ yìí kò sí pé wọ́n sanwó lé o tó ti yé pé ẹni tí ń tọ́jú mi láti jọ yìí ẹ ṣe máa àṣà Yorùbá àwọn ni ó wá lọ kí nǹkan tí ìyá ẹni yẹn ìyá olóògbé ìyá yẹn náà ti dolóògbé lé ní báyìí tó ṣe fọmọ ní lọ́sọ̀dọ̀ bàbá Awólérè nìyẹn bíi ọ̀dẹ̀ sí àwọn náà ní o ilé kan náà ní o ó dẹ̀ lọ kí bàbá àti bí ọdún 17 sí 15 yẹn lọ́mọ ní olóògbé ti jẹ́ alájọṣe pẹ̀lú bàbá. Wọ́n ní dẹ̀ máa ń wá sí Ìṣẹ̀yìn dáadáa máa ń wá sí Ìṣẹ̀yìn bó ṣe wọ́n ń wá tó aṣèwádìí ládùúgbò kì í ṣọ̀dọ̀ wọn nìkan aṣèwádìí ládùúgbò wọ́n ní kò sùn ọ̀dọ̀ bàbá tá à ń sọ yìí rí torí gbà tá a gbọ́ wọ́n níbẹ̀ ló sùn mọ́jú mò ń clear àwọn nǹkan tá a gbọ́ tí ò rí bẹ́ẹ̀ tẹ́yìn náà ti rí lórí ayélujára ẹ fi nǹkan táwọn èèyàn bá ń sọ sí wa sílẹ̀ ṣe bá mọ̀ pé nǹkan tá à ń sọ òótọ́ ni ẹ dẹ̀ kó lómi pé ohun tẹ́ fẹ́ gbọ́ kọ́lẹ́ gbọ́ lẹ́nu wa olóòótọ́ yẹn lẹ́ni àwa mọ̀ ṣùgbọ́n òdodo tá a fẹ́ sọ torí ohun tá a máa ń sọ lórí ètò yìí pé Ìṣẹ̀yìn first ohun tí ó bá dẹ̀ kógun jàlú a gbọ́dọ̀ jẹ́ ó ṣẹlẹ̀ ohun tí ó bá kógun jàlú tó bá jẹ́ pé kíní ìyóye ká dákẹ́ á dákẹ́ pẹ̀lú ìyóye ká sọ tá a bá sọ yóò kógun jàlú
á ń láti sọ tó ibi tí ẹnu dé ẹsẹ̀ ò débẹ̀. ohun tó fà á tí mò ń ṣe ń gbé ní Facebook ní láìfù tí mò ń ṣe ń lo fóònù gangan nìyẹn pé kó ba lè rìn kó ba lè bá eléyìí tó ti lọ káwọn èèyàn dẹ̀ gbọ́ ohun àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí. lẹ́yìn ìgbà yẹn ó ń wá ó ń ṣe dáadáa sí bàbá òun àti bàbá jọ ní àjọṣe. torí téèyàn bá dá nǹkan lé ó súnmọ́ kó má lè rí nǹkan ṣe mọ́ téèyàn bá ti bà nǹkan jẹ́ o lèèyàn ṣe gbọ́dọ̀ máa wu ọ̀rọ̀ láti kó tó sọ. wọ́n ní kẹ́lẹ́ ibẹ̀ tó bá ti bọ́ ó ṣe kó jẹ mọ́. tọ́ wọ́n jọ ń ṣe àjọṣe wọn lọ wọ́n níbi kó wá wo fá àbí báwo kí ni máa ń yẹ kó wá sán pẹ̀lẹ́ nǹkan Yorùbá tó lè ń gan ni wàhálà Yorùbá tó lè ń gan lẹ àgbà ní o àgbà ní kó wá sán pẹ̀lẹ́ ó wá sán pẹ̀lẹ́ ní tó bá sán pẹ̀lẹ́ àwọn tó fẹ́ san fún bí ó fẹ́ bá àwọn kan wò ni yóò lọ sọ́dọ̀ àwọn ẹni yẹn ó wá tún ṣe mi dùnmá ìyẹn ti yá àwọn tí mi tó má ṣe mi dùnmá yóò gba pé wọ́n nìkan báyìí ló ń ṣe yín yóò gba ibà yóò wá fún wọn òun náà yọ tiẹ̀ níbẹ̀. kódà ọjọ́ tí ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ náà ọjọ́ tí ẹni yóò dolóògbé ohun tó ṣẹlẹ̀ gangan ni ó jẹ́ káwọn pé lóòótọ́ ń ṣe lóòótọ́ kì í ṣe pé wọ́n parọ́ mọ́ ó wá sán pẹ̀lẹ́ lọ́jọ́ fún èèyàn kan náà lọ́jọ́ yẹn ni wọ́n ní bó ṣe dé sẹ́yìn ló wá sán pẹ̀lẹ́ fún èèyàn kan wọ́n dẹ̀ bàbá láwọn bá ènìyàn wò ó wọ́n ní nǹkan tó ń ṣe ó ti yé èèyàn awo ọ̀gbẹ̀rẹ̀ lèmi tó bá ti di àwọn stage kan o ó ti yé àwọn pinball so ọ̀gbẹ̀rẹ̀ so wọ́n wá sán pẹ̀lẹ́ nígbà tó san tán wọ́n sọ nǹkan tó ń ṣe ìyá yẹn ó wá lọ padà sọ́dọ̀ ìyá yẹn ó ní bẹ́ẹ̀ lòun fẹ́ ṣùgbọ́n àwọn gbogbo ọ̀kọ́ là ń sọ so kájà fìyẹn sílẹ̀ ó ṣàlọ́ sọ́dọ̀ ìyá yẹn ó jíṣẹ́ fún ìyá yẹn gbogbo ọ̀kọ́ là máa sọ lórí afẹ́fẹ́ gbà tó jíṣẹ́ fún ìyá yẹn wọ́n sọ ìyá wọn ní 10,000 ìyá fún ní 10,000 kí wọ́n lè mọ̀ pé ìwádìí ta á ṣe ìwádìí yẹn dégbì wọ́n fún ní 10,000 owó ètùtù. lẹ́ẹ̀kan sí mo kí mánéjà Ẹbẹdí Hotel ìgbìyànjú takuntakun tẹ́ ṣe lórí ẹ̀ mo kí ọlọ́pàá náà tó wà ní ṣàjẹgẹ́sì mo kẹ́yìn náà mo gbàgbọ́ kọ́ ẹ́ sàmì kìíní mo kí mánéjà Ẹbẹdí Hotel àti gbogbo àwọn tí wọ́n ń ṣe kò kárí kékeré yìí má da ogun sílẹ̀ pátálákì so ó fún màmá yẹn fún 10,000 kó lọ bá wọn ṣe owó ètùtù so ilẹ̀ ti ṣú owó yẹn ní kó bọ̀ níjọ́ kejì tó ṣubú kò tí ì dọ́dọ̀ bàbá kódà kì í ṣe wájú ní bàbá ló ṣubú sí tí wọ́n ló sun bẹ̀ mọ́jú ilé ẹ̀ bá ló kú sí rárá orí pẹ́símẹ́ǹtì adébi tó ló gbé yẹn náà dákẹ́ sí kódà gbogbo àwọn tó kọjá lára wọn pátá lábẹ́ wọn náà tó ti lọ́wọ́ wọn gbà lóòótọ́ ni ibi ló dákẹ́ sí kódà àwọn wọn gbà lẹ́yìn sí tó kọjá nìsín níbi tó ṣubú sí yẹn náà gẹ́gẹ́ bí àwọn tó ti mọ̀ pé máa ń wá sọ́dọ̀ bàbá tẹ́lẹ̀ ni wọ́n wá sáré lọ pé bàbá àlejò yín tí máa ń wá ó mà ṣubú. tí àwọn nígẹ́ bí ìwádìí tá a ṣe tí mọ̀lẹ́bí yẹn bá jẹ́ 100 tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe àwọn bíi 30 ni wọ́n ń lo ọ̀dọ̀ bàbá yẹn fún báwo ni mo ṣe wọ́n ń lo bàbá yẹn báwo ni wọ́n fẹ́ sọ Yorùbá yẹn ni wọ́n ń lo bàbá fún àyẹ̀wò because mo fàyọ̀ ni pé wọn kì í bàbá òun ṣe àlejò sí mọ̀lẹ́bí yẹn náà kì í ṣe àlejò sí bàbá lẹ́ẹ̀kan náà bàbá láwọn ò fọwọ́ kàn ṣùgbọ́n àwọn wọn ṣùgbọ́n ṣe kíní kan wọ́n ní pé lóòótọ́ ó ti dákẹ́ kì í ṣe ń pé wọn ò mọ̀ pé ó ti dákẹ́ láti ilẹ̀ kì í ṣe pé wọ́n gbé lọ fún fàdọ́ọ̀kì láti lọ tọ́jú kì í ṣe pé wọ́n fẹ́ lọ kẹ́ sí fàdọ́ọ̀kì wọ́n lọ ẹ̀ ń bámu ẹ̀ ni. táwọn kan ní wọ́n gbé lọ fàdọ́ọ̀kì ní kí wọ́n dá padà rárá fàdọ́ọ̀kì gbà òun náà lẹ́gbọ́n náà ọdún yẹn kódà wọ́n sọ iye tí fàdọ́ọ̀kì gbà gẹ́gẹ́ bí iṣẹ́ tiwọn ọlọ́ba ṣe dáadáa fún bàbá fàdọ́ọ̀kì náà ọlọ́ba ṣe dáadáa fún wọn.
a sì bí kábà kan jẹ́ rárá àwa o níkànnì yìí o a sì bí kábà nǹkan jẹ́ àtúnṣe láwà fún pàápàá nǹkan tó bá yẹ pé kí ní ìfẹ́ dógun sílẹ̀ ẹ̀rí wa ń bẹ̀ o tó bá wo nílùú mi tá a lọ pàápàá lórí ètò aráàlú níbi tí wọ́n kì wá mọ́ ẹ̀yin lè dálẹ̀ tán kẹ́ sá lọ o ẹ̀yin lè dálẹ̀ tán kẹ̀tùbá wà yìí àwa ò níbi àwa ti di Mario pápápápápápá ó ti yá àwọn tó máa ń play Mario pápápápápá ká má sọ yẹn lórí ètò pápápápápá a gbọ́dọ̀ ṣàbòsí gẹ́gẹ́ bí nǹkan tá a gbé lọ́wọ́ nígbà tó dákẹ́ wọ́n pa àwọn ẹbí rẹ̀ náà débẹ̀ àwọn tó súnmọ́ wọ́n débẹ̀ àtàwọn àtẹ́bí wọ́n máa sọ pé àwọn ẹbí bèèrè pé mọ́tò ẹ̀ ń kọ́ wọn náà àwọn òye àpò ẹ̀wò ìkànnà àwọn ẹbí náà ló tọwọ́ bọ àpò rẹ̀ ni wọ́n rí kọ́kọ́rọ́ mọ́tò ìyẹn hòtẹ́ẹ̀lì tó sùn sí tó ń jẹ́ Ẹbẹdí hòtẹ́ẹ̀lì ẹni tí wọ́n pè láàfà yìí nígbà tí wọ́n dé yìí mọ́tò ẹ̀ wọ́n bá ifá ó ṣẹfá ẹ̀yìn tẹ̀ máa ń ṣe wọ́n bá fà ẹ̀ lẹ́yìn wọ́n bá ifá ẹ̀ lẹ́yìn mọ́tò ẹni tó bá ṣẹfá lọ́dọ̀ wa mùsùlùmí ó ti kó láàfà àwa náà mọ̀ fún wa pé ẹni tó bá ti ṣẹfá ó ti kó ní àfà ìmájà tara wa so kí làwọn ń pè ní àfà fún. kí là ń pè láàfà fún tọ́ ó ṣe bẹ́ẹ̀ wọ́n gbé lọ sí hospital tàmọ̀ sí Fadok láti lọ ẹ̀ǹbá àmọ́ ẹ̀ wọ́n reject ẹ̀ o wọ́n dẹ̀ gbé lọ ní gbẹ̀ǹpé bá fẹ́ tọ́jú ẹ̀ bóyá ká wá kẹ́ wọ́n fẹ́ pa á mọ́ ni nígbà tí wọ́n ti confam ẹ̀ tó ń pé tọ́ ẹlẹ́mìí ti gbà tí ò ṣe ń pé Fadok dẹ̀ ń jókòó ara àyíbáwo ni bẹ́ẹ̀ kọ́ wọ́n ní gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ó yá wọ́n gbé lọ bẹ̀ wọ́n pe mọ̀lẹ́bí gan ni wọ́n pè pé kí wọ́n sẹ́ndì owó tí wọ́n fi gbà tí wọ́n sẹ́ndì lọ́sibítù ní mọ́ṣúárì àbàkù bẹ́ẹ̀ tí wọ́n sọ ní mọ́ṣúárì àbí mọ̀lẹ́bí ni wọ́n sì sẹ́ndì owó sí mọ̀lẹ́bí wọ́n sẹ́ndì àkáǹtì sí mọ̀lẹ́bí nígbà tí wọ́n retí owó tówó tètè dé ní ìkọ́nà àwọn bọ́dà wa wó lérè nìyẹn àtọ́yẹ́ pé owó ló máa dẹ́wà dúró tí ó fàdà dúró ó yá ìsanwó wọ́n dẹ̀ sanwó kí wọ́n tó gbé òkú bọ́lẹ̀ nínú ọkọ̀ kí wọ́n tó ṣe ìjà kí wọ́n tó ṣe àríyànjì kí wọ́n tó gbé wọlé wọ́n dẹ̀ ṣàdéhùn fún wọn lọ́sùn pé aago báyìí nìkan wá gbà tó bá ju aago báyìí lọ owó yín ó yìn kẹ́ bẹ́ẹ̀ yàn pé ibẹ̀ yẹn náà bí a tẹ́tù bàbá ẹ gbìyànjú gbogbo lẹ́mọ̀ bí hòtẹ́ẹ̀lì bí tẹ́tù ó kéde yé mi wọ́n dẹ̀ ṣàdéhùn ẹni yìí ohun tí mo lára àwọn point mo fẹ́ fàyọ nínú ìwádìí wa kì í kódà ẹni yìí ó wà náà àwọn tí ń ṣe hábà nígbà tá a dé ọ̀dọ̀ àbúrò ìyá rẹ̀ á pè ọdún ẹ̀ bá ń lọ síbi ọdún yẹn ẹ̀ bá ń sẹ́tọ̀ ọdún yẹn sílẹ̀ ẹ kó mi fídíò yẹn lọ síbi ọdún ẹ sẹ́tẹ̀ sílẹ̀ ẹni yẹn wọ́n dárúkọ hábà tí ń ṣe nílọrin kì í ṣe ọmọ Ìlọrin ọmọ Ọ̀gbọ̀rọ̀ ni bàbá rẹ̀ kódà Ọ̀gbọ̀rọ̀ ni wọ́n sin sí ká tó dé ìgbẹ́ ọmọ Òkè Ògùn ní gbogbo ìrìn ẹ̀ ìyá rẹ̀ Ìsẹ́yìn ni wọ́n pè ya rẹ̀ wọ́n ló ṣàwo lọ Ìlọrin ni èmi ò mọ̀ tó mọ̀ kéèyàn ṣàwo lọ ibì kan tó èmi ń ṣe ó ṣe àwo lọ sí Ìlọrin ni ohun tí ó dẹ̀ jẹ́ kí wọ́n sin sí Ìlọrin ni pé estate nílé tó kọ́ gbogbo adé lámú òfin inú estate pé wọn ò nígbà kéèyàn sin aṣèwádìí wa torí pé àfẹ́kógun jàlú wa wọ́n ní asọ̀rọ̀ mámọ̀ ló kógun jàlú asọ̀rọ̀ mámọ̀ ló kógun ja ìlú tàbájẹ̀bí mámọ̀ omi ẹ̀kọ́ séèmù náà ni ṣùgbọ́n àwọn ò ní ṣàbòsí iṣẹ́ yìí a sì ní ṣàbòsí ìlú
bẹ́ẹ̀ ni kọ́ wá gbọ́n pé ogun ń bọ̀ àwa ṣèlágbára àti dádúró kí wá ní kùkù kẹrẹ wa ó wá dé gbogbo àwọn sá kiri ìwọ kan dẹ̀ lẹ́mí ó dẹ̀ lágbára láti dá kiri yẹn dúró kí wá ní kùkù kẹrẹ wa kí wá lágbádá lókè gbágbára lọlẹ̀ 1500 kí ni túmọ̀ ẹ jọ̀ọ́ ẹ wo àlàyé tá a ṣe níwọ̀n bá yẹn ẹ fi kọ́mẹ̀ntì lẹ̀ lórí fìtú àwọn tẹ̀mí yẹn fi lẹ̀ ohun tó ń kálukú ló wà ẹ̀táìtù sí nǹkan tó bá ń wù gẹ́gẹ́ bí ayé tá a wà yìí ṣùgbọ́n mú ọ̀pọ̀ táwọn náà bá gbọ́rọ̀ yìí wọ́n á tó bá jẹ́ ní tó níbẹ̀rẹ̀ Ọlọ́run ẹlòmíà fẹ́ lè lọ dìrìtì kọ́mẹ̀ntì ẹ̀ pé ṣóhun ò ti ẹ wá jẹ́ ká lọ sọ́dọ̀ àbúrò ìyá olóògbé táwọn aláwo bá ṣàparọ́ àwọn tí nǹkan ṣàbàjẹ́ lára wọn ṣáà ní parọ́ ẹnjìníà gbé mi débẹ̀ náà ni ẹnjìníà tó ń gbé mi débẹ̀ ọ̀yá ẹ bá ń gbé sókè lọ. ṣùgbọ́n ọmọ yìí ọmọ ọ̀gbọ̀rọ̀ ni èyí sọmọ ọlọ́ni iṣẹ́ àṣègùn ní ṣèṣe òun ní í ṣe àgbo tí wọ́n ń pè ní pàṣúẹ̀ ṣẹ́gbọ́ nígboro Ìlọrin pàṣúẹ̀ ẹni bá mú ọ nígboro Ìlọrin òun ní í ṣe pàṣúẹ̀ ìsì tí ń wálẹ̀ yìí ti pẹ́ só ti yẹ yín ó sì tẹfá àbí ọ̀tẹfá lọ́dọ̀ àwọn bàbá yìí ń lọ tẹfá tí èyí tẹfá èmi àmọ́ ìmọ̀ bí wọ́n ṣe pàdé oníwájú Ọlọ́run àtẹ̀yìn ṣùgbọ́n mo mọ̀ pé má wádùn ọmọ yìí lóṣù kan yìí lóṣù méjì tèmi yé fojú kan abẹ́ àpọ̀ tèmi yé fojú kan níjọ́ tí bá ń lọ ní pé màmí mo ti wálé o kò sówó lọ́mí o bọ̀tì máa sẹ́ndì owó sí tó sì sẹ́ndì owó tí mi jẹun fún mi ẹ̀rí pálápá kan ní òun ní fún mi lóúnjẹ òun ní bọ́ mi só ti yé yín ṣùgbọ́n eléyìí tí ó dé yìí kò ké sí mi rárá wọ́n kẹ̀dí láàárọ̀ jẹ́ wa abẹ́ ẹ̀kọ́ wọ́n kẹ̀ wá bá mi wọ́n bá ní ọmọ mi ti dé o bẹ́ẹ̀ ní sí wá tí fi lọ àwẹ̀ mọ́ wọ́n ní ọmọ mi dé o ṣùgbọ́n bó ti fẹ́ gun òkè lọ́dọ̀ àwọn o bẹ́ẹ̀ ló ṣubú o èmi sì ní ìníkùn ìlápá mo mọ̀ fẹ́ lọ bàbá ẹ̀gbọ́n mi sì ní ọyẹ dìde bàbá yìí láàbúrò ìyá rẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ mi mọ̀ tẹ̀lé mu bàbá tó dúró yìí bàbá ẹ̀ dìde àtọmọ tèmi wọ́n bá jọ lọ nígbà wọn lọ́wọ́ wọn bá bẹ́ẹ̀ náà wọ́n bá fi gbé lọ fádọ́ọ̀kì pé kí wọ́n tiẹ̀ jẹ́ owó nígbà wọn dán wọn lẹ́lẹ́mẹsẹ̀ gbà ìdíjú bẹ́ẹ̀ lọ ẹnu ẹ̀nẹ́ tó ṣubú sí náà ni wọ́n bá sọ ti yẹ yín ṣùgbọ́n mi ní ẹgbẹ́ wọn ní orí àáfàá kẹrin ní pẹ́ mọ́ Ọlọ́rin náà kì í sọmọ Ọlọ́rin ìsọmọ Ọlọ́rin pẹ́ alásègùn sí ni kì í sáfà sọ ti yẹ yín èyí tẹ́mi rí mọ́ nìyẹn. ó lè pẹ́ gbogbo wa a gbọ́ ọ̀rọ̀ tí màmá yìí sọ tí wọ́n jẹ́ àbúrò ìyá olóògbé níbi tí a wà yẹn ẹni tí wọ́n bí tẹ̀lé ìyá ẹni tó ṣaláìsí ìbẹ̀ǹbẹ̀ lọ́kùnrin kó tó wá kan ìyá yìí kẹ́yìn pé kò ń ṣọ̀dọ̀ ẹbí kan ládé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ adájọ́ ẹ̀sìn sílẹ̀ lóòótọ́ a gbà pé gbogbo tẹ́ni máa ní hazard kódà wá àṣìṣe náà máa ní hazard téyàn ò sọ̀rọ̀ ń gbà mí a gbà bẹ́ẹ̀ náà níṣẹ́ wa yìí ṣùgbọ́n ká gbìyànjú ká mọ nǹkan tí a fẹ́ sọ kò náà ní kí ni ìwádìí náà wa kí ni ìwádìí náà wa pàápàá ọ̀rọ̀ ẹ̀sìn nínú ọ̀rọ̀ téèyàn ò gbọ́dọ̀ máa gbà lórí fóònù pé ẹ̀ ló báwo ni lágbájá ṣùgbọ́n kan báyìí òun lọ̀rọ̀ ẹ̀sìn káwá pé kí ló yẹ kéèyàn máa mójú débẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn number 1 torí ó wà sensitive gan ẹ má ṣe mí gbọ́ mo ní lóòrù ọjọ́ tí mo gbọ́ wọ̀nyẹn aago kan òru ni mo pè yẹn kan nínú sẹ́yìn pé ẹ̀ ló mú gbọ́n kan bẹ́ẹ̀ láago kan òru ẹni wá lòun náà máa pè yẹn ká padà pé yẹn máa pe náà àgbà tó jẹ́ oníṣẹ̀ṣe ní ìlú sẹ́yìn gbà tí ó pe bàbá ni wọ́n ti sùn gẹ́gẹ́ bí àsìkò tá a sọ mo á ní níṣẹ́ lọ fúnra mi
àwa ò ń ṣe ẹni tí ń da nǹkan rú bí ó ṣe ń pé á gbìyànjú agbára wa mo ta bá lè ṣe lóye ọ̀rọ̀ láti sọ̀kalẹ̀ yìí kò sẹ́sì tá a fẹ́ fọ̀ lórí Facebook kò sẹ́sì tá a fẹ́ fọ̀ lórí kìnìkan ẹ̀rí pé fídíò aláwọ̀kọ́ tí wọ́n ṣe táwọn yẹn rí yẹn kì í ṣe orí rédíò torí ńgbà yẹn kò tí ì ṣe sọ lórí rédíò ọ̀rọ̀ Facebook wà ọ̀rọ̀ rédíò wà ní lọ́tọ̀ nígbà yẹn alẹ́rìí ni agbọ́ ẹ̀rí ni àìtí ìlẹ́rìí ṣẹ̀gbọ́n àwọn Christian máa ń pe kinní kan ní ẹ̀rí which is àpótí ẹ̀rí ẹ̀gẹ́tì ọ̀tọ̀ ní kéèyàn gbọ́ ẹ̀rí ọ̀tọ̀ ní kéèyàn rí ẹ̀rí nígbà tá a gbọ́ àti ilé ṣùgbọ́n nígbà tá a ti rí nísìn báyìí ló ṣe rí adébítẹ́ nìyẹn dákẹ́ sí gbà níbi tí wọ́n ń gbé ẹnìyẹn sí ẹnì yìí kì í ṣọmọ Ìlọrin kì í ṣàfà èyàn ń jẹ́ mọ̀wófù òun ṣe pínpín mí ìbọn jà fà o tí mọ̀wófù ló kọ ní mọ̀wófù ló kọ ní màwófù ló kọ ní màwófù ló kọ ní gbogbo àwọn ẹ̀sìn ṣálára ọmọ ta lọ́lọ́run ṣe bá àṣìṣì ni so oúnjẹ kọ òyìn ò mí pé àfà ni èyàn wá láti Ìlọrin kò mí pé gbogbo Ìlọrin àfà ni wọn tá ń sọ bẹ́ẹ̀ tá ń sọ pé gbogbo Ìlọrin àfà ni wọn rárá o ìlú kan ò lè sọ pé gbogbo ìlú àwọn ẹ̀sìn bẹ́ẹ̀ làwọn ń ṣe percentage ni wọ́n máa fi ń pín nǹkan bẹ́ẹ̀ yẹn pa percentage ẹ̀sìn ló pọ̀ ń bẹ́ẹ̀ nísẹ̀yìn o mùsùlùmí ló pọ̀ jù ní ìlú kan o kìíní kan ló pọ̀ kò wá professional kò máa emphasize lórí nọ́mbà kan tí o mọ̀ ni wọ́n ṣe ní percentage wọ́n ṣe máa ń lo percentage fáwọn nǹkan kan gbókè let's say bí a bí kìíní kan percent because o mọ̀ actual number gbogbo yìí ló ní ẹ̀kọ́ àgbà ìpè aago mẹ́wàá àti lù nìkan ní Kasman á rẹ̀ gba ìpè lẹ́yìn ìgbà tá a bá ti lọ sí ojú ọjà tí a bá ti dé. kí ni kára ẹ̀ ó ti wà ń bẹ̀ ẹ mú wa ẹ lọ sí WhatsApp. láti ìkànnì Kasman Radio 87.8 FM. ẹ lo advert kaola jingle yẹn that small letter yẹn. ẹ ti yàbí nọ́mbà mi gangan. kí ló ṣẹlẹ̀. ẹ ti yàbí. ẹ ti. Kasman Group of Company ládùúgbò bára lẹ́yìn ilé ìwé amao nílùú ìsẹ́yìn ẹ̀lú ẹ̀rọ 08081646466 in conjunction with Kasman Group of Company. Kasman barakallahu fi ìjọ Kasman ló ṣe gbogbo ìgbàgbọ́ òdodo sí ìjókòó àkàlà àfihàn ní gbogbo ọjọ́ Sunday. ẹ fẹ́ ṣe náìtì ẹ wá lọ jókòó síta à ń ṣe púgàmù ń bí ìwé ọmọdé oúnjẹ lọ wọ́n sọ pé bí ń pa ẹ̀ kò dẹjọ́ lára ẹ̀ náà. olúwa náìtì eléyìí náà dé òun náà lọ sùn ó kọjú ó kọ ẹsẹ̀ sí sọ́mọ̀ ó lọ sùn bẹ́ẹ̀. máa bọ̀ ní àsàlátù Kasman níbi tá a fi ń fi mímọ́ pé Ọlọ́run nínú ìfẹ́ àtìlẹ́yìn tó gún fi ń ṣẹ́ àdúrà tètè ń gbà àdúrà kì í ṣe tèmi àti àmín ya Allah. Kasman oníjọ́ wa ìjọ alálùbáríkà olówó débẹ̀ alówó sí bọ́lọ́lá débẹ̀ alọ́lá sí olóyún sọ ní ìrọ̀rùn.
Assalamu alaikum. Aláṣẹ kàfílà Ramadan fẹ́ káwùlà. Umul mu'minat. Àdúrà Nabi padà ṣẹ lórí yín po. Allahumma sọ̀gìrì fi àìní. Wákàbírì fi uyuni nas. Bó ṣe ń kiri lójú ara rẹ̀ bẹ́ẹ̀ ló tóbi sí lójú ara yé. Látòrílẹ̀-èdè Nàìjíríà. Tàtà tòkòdélé adúláwọ̀ kárí ayé. Allahu Akbar. Aláṣẹ kàfílà Ramadan fẹ́ káwùlà. Yóò wọlé doctorate of English literature and Islamic education. Láti Global Nation Open University tó fi mọ́ induction gẹ́gẹ́ bí distinguished human rights and Islamic diplomats láti ọ̀dọ̀ àjọ the International Peace Human Rights Education Council àti oyè Nigerian Integrity Ambassador and most ethical and distinguished technocrat woman in Africa. Ọ̀rẹ́ 3-in-1 lèyí ìwọ nìkan pé káwùlà gbogbo ìbùbù ẹ̀ ọdún International Conference Center second day Molo. Wọ́n ní November 28 wọ́n ní mọ́tì ìṣá wọ́n lọ wọ́n náà máa send ẹ̀ bí kan sí mi wọ́n náà sí. Ó kún àmì ó ti wà mí ọ̀rẹ́dì ẹ̀kọ́ bá mi tọ́ lẹ́gbẹ̀ẹ́ lọ́hùn. Okay. Bẹ́ẹ̀ ni ipa tí wọ́n ń pa òsè ara ní fi ń san àṣàkẹ́ṣẹ̀ làwà orí òdòdó làwà wà àṣé kí ni àgbọ̀n kankan níwọ̀n bá àgbà táwa bá ti jìpín ìwádìí wa tára yẹn pé ẹ̀yin tẹ̀ ń wò wá àṣàkẹ́ ní àwọn rí ó yé àwọn tí ń wò wá. Hello ẹ̀ka alẹ́ pápápá sà àtàwọn ọ̀dẹ́ sà àmì bàbá àlíyà ẹjọ́ kó mi ti rédíò wá ẹjọ́ now ẹjọ́ kó mi ti rédíò wá ẹ kó mi ti rédíò wá ẹjọ́ àtàwọn fẹ́ pè kápò níbi tí ẹ̀rọ gbohùngbohùn wa a lè gbọ́ ọ dáadáa. Hello ẹ̀ka alẹ́ sà ẹ̀ka alẹ́ bàbá ọlọ́run ní ń tò àmì Yasaka eléré ńlá ọlọ́run ni. àwọn Yorùbá bọ̀ wọ́n ní oríyàwó ẹ̀rọ mẹ́ta ńlá ni wọ́n lára pé mọ̀ pé bẹ́ẹ̀ lè kókó ni. Gbogbo tí bọ́lá oníyàwó ọ̀dàgbé ní fọ́pọ̀ ẹ̀ tó wùlọ ọ̀dàlú ó ti lọ fún má jẹ́ ìdàlú. Wọ́n ti dalérú. Ó fẹ́ mọ̀ ni. Ṣẹ́gun pé wọ́n dalérú. Wọ́n ti dalérú bẹ́ẹ̀ ni. Gbogbo àwọn nǹkan tẹ́yọ̀ bá ti máa sọ ọ máa rí wádìí nǹkan dájú tó máa sọ̀rọ̀. Ọlọ́run bá láàánú sọ. Àwọn ẹ̀rùbẹ́ gbé àfà ìṣòṣọ́ nínú wáyà ìbáyìí fáwọn táwọn gbọ́ lẹ́nu inú. Àwọn àfà ń gbọ́. Sallallahu alaihi wasallam boss. Wọ́n lọ sọ pé àbájídá. Apá kan ṣe ni ismu bá dà sọ ni ismu. Téèyàn gbogbo nǹkan tí ọba ti ṣe láyé ìṣòro ìgbóhùn èyí láti rìn dáadáa kó tó máa tó. Èyí tí ó bá ti bẹ́ wàhálà lè báyìí, ẹ jẹ́ ká máa ṣọ́ra fún. Irú àwọn ọmọ ẹni tá à ń sọ yìí ní ilé ìwé tá a fà àlùfáà ni. Bẹ́ẹ̀ ni níbi tó kọ́ sí nìyẹn. Àmín ẹ ṣeun. Ẹ ṣeun. Àmín. Ẹ ṣeun bàbá wa Yasaka àìlérè wa nìyẹn. Gẹ́gẹ́ bó jẹ́ nìyẹn, Akílẹ̀ kì í ṣọmọ Ìlọrin. Ká má fi dá ìjà ìlú sí
kó wà ní pé ọmọ wa kan lọ kú sí Ìsẹ́yìn àbí wọ́n lò ní wọ́n rárá kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ kì í ṣọmọ lọ ní lákọ̀ọ́kọ́ kò dẹ̀ sún bẹ̀ mọ́jú káàkiri bóyá wọ́n fún ní nǹkan ló lò ń bọ̀ wá owó iṣẹ́ tó gbà ló fẹ́ wá jíṣẹ́ fún bàbá ní kọ́lọ́jọ́ tó dé àwọn àti ìfúnlẹ̀ bọ́lá o hello wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ẹ kalẹ́ ọlọ́run ní tòun àmì àṣẹ Èdùmàrè àmì àníkó kànga àmì ilà billahi aliyil azim ẹ ṣeun ẹ jẹ́ gbà ìpè ẹ jẹ́ gbà àwọn kọ́ọ̀lù. hello ètò ní àmì ẹ kálẹ́ ẹ̀yin olólùfẹ́ wa dáadáa ẹ kálẹ́ àbá àmì bẹ́ẹ̀ni àgbọ́yé àmì onífà bẹ́ẹ̀ ni wọ́n bá fà lẹ́yìn ọkọ̀ àmì ẹ ṣeun ẹ já fáwọn ìláyè ayé ìpè wà ní lálẹ́ yìí hello ẹ kálẹ́ ọlọ́run ní tò àmì bá mi pa èsì yẹn ẹsẹ̀ tó bá yẹ bìjà. ẹ ṣeun téèyàn ò bá níṣẹ́ kó lọ sùn à ń gbà pé hello ẹ kálẹ́ ọlọ́run ní tò àmì ọlọ́run ló ṣe alhamdulillah àgbọ́yé àmì bẹ́ẹ̀ ni ọlọ́run ní tò ẹ ṣeun àmì ohun tí à ń sọ nìyí eléyìí ti sọ pé caption ò dáa ọlọ́run á jẹ́ oyé yín ẹ ṣáà kàwé díẹ̀ ẹ ṣáà rí question ń bẹ ẹ rí question mark ń bẹ ọlọ́run á ṣáà jẹ́ oyé yín ṣá hello wọ́n ní caption ò dáa a ní ǹjẹ́ lóòótọ́ ni àǹfààní lọ́rin kú sí ọ̀dọ̀ babaláwo ní Ìsẹ́yìn ó ní caption ò dáa akọ Yorùbá tó wá fi question mark sí ṣé kò tún yé ni bẹ́ẹ̀ hello ọlọ́run aṣáájú Yorùbá ṣàgbé ìbò ó ṣàgbọ́ Yorùbá hello ẹ káalẹ́ ẹ bá wa yí wéde lọlẹ̀ ọlọ́run ní tò àmì àmín. orúkọ mi ni babalọdé ṣáájú Abíọ́dún Adéṣeyìn. nínú ìwádìí tẹ ṣe ni ó pé everybody dáadáa everybody dẹ̀ tí mo fà pẹ̀lú nǹkan tó ń lọ. wọ́n á fẹ́ kẹ́ tó bá ṣe àwọn ìwádìí kan yín pé ìgbé ẹ̀gbọ́n ọdẹ ṣe òkú arákùnrin yẹn. ẹ ṣeun ẹ jẹ́ kí n dá yín lóhùn pàápàá bẹ́ẹ̀ ni aago 10 àárọ̀ ọjọ́ kejì nígbà tí wọ́n gba òkú ẹ̀ níbi tí wọ́n ń bá mọ̀ ẹ̀ sí ní Fadok ni wọ́n gbé lọ sọ́gbọ̀ọ̀rọ̀ ọ̀gbọ̀rọ̀ ni wọ́n lọ sí.
ìyẹn àgbọ́yé. ẹni yìí àwọn àbá àfọlọ́kì òkè lára àwọn aláwo ní o. gẹ́gẹ́ bí ìgbẹ́sí màmá yẹn sọ pé ènìyàn tẹ fún àtẹ̀mọ́ tó fábílẹ̀ ní màmá yẹn. bẹ́ẹ̀ni àbúrò ìyá rẹ̀ ni. ìjọba ti ń di pé àbáwo ni wọ́n ti fi kúrẹ̀ ẹ̀mọ̀ pé kọ̀kẹ́ ló gbọ́ yẹn ní gbogbo wa ẹ̀mí ìgbẹ́sọ̀ náà lè zọ ọ́ sí. ìjọba bá ti bá wa ṣèwádìí yẹn ẹ̀mí ló ń bá wa ṣe ìtàmọ́lẹ̀ sí lórí rédíò gan. ẹ ṣeun ó dáa ẹ ṣeun ẹ jẹ́ kí n mú ìdáhùn wa ní ọ̀rọ̀ tí bàbá wa béèrè yẹn níwọ̀nba ọ̀rọ̀ tí a sọ yìí mo mọ ọ̀rọ̀ yìí mo ṣèwádìí mi jù báyìí lọ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ethic of our work